ọ̀rọ̀ àgbà tí a rí yàn o bí o bá ṣe lówùúrọ̀ o a ṣe lọ́jọ́ alẹ́. Kábíyèsí Ògúnìdé tó kú, kábíyèsí Ògúnìdé tó lọ, ó ní Yorùbá ronú jinlẹ̀ gidigidi. Ọmọ Yorùbá, ẹ rí i pé orí Ògúndé lọ́ba dé lónìí. Albert Ògúndé, akíkanjú ọkùnrin ogun bàbá tó ti lọ, ó ní ẹ ronú jinlẹ̀, ó ní ọ̀rọ̀ àgbà tí ẹ rí bá a tó sọ lówùúrọ̀ bí ó bá ṣe láàárọ̀ yóò ṣe lọ́jọ́ alẹ́ dandan ni. Ọ̀rọ̀ àgbà yẹn ò gbọdọ̀ lọ láìṣẹ. Àbájọ tí ìwé mímọ́ fi sọ wípé kínníkínní nínú ọ̀rọ̀ báyé tilẹ̀ kọjá lọ, ọ̀rọ̀ wọn Ọlọ́run ò ní lọ láìṣẹ. Ṣé ẹ rántí ọ̀rọ̀ tó lè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ nípa ipò tí ìran Yorùbá wà tá a bá tètè jí gìrì? Ó ti ṣẹlẹ̀. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Fúlàní yìí oúnjẹ náà fi kalẹ̀ mọ́ wa? Wọ́n ti ṣe tán báyìí, wọ́n ti lé baálẹ̀ kóńdó, wọ́n ti lé àwọn bẹ́ẹ̀ ni. Ẹ farabalẹ̀ fídíò ẹ̀ ń bẹ́ bí kẹ gbọ́hùn táwọn aráàlú sọ. Ẹ wo fídíò àrà tí àwọn Fúlàní yìí bí wọ́n ṣe display. Àwọn eléyìí ò gbébọn lọ́wọ́. Ẹ gbọ́, àwọn tó gbébọn lọ́wọ́ wà nínú igbó, àwọn tí ò gbébọn lọ́wọ́ lò ó. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ fún baálẹ̀ lò ó. Ẹ wá gbọ́ bí wọ́n ṣe ẹ gbọ́ bí ẹ wá wo bí àwọn obìnrin ìlú bí wọ́n ṣe ń pọ̀n gìnìgìnìgìnìgìnì. Tí àwọn ọkùnrin ìlú tí baálé ilé tí wọ́n ń tọ̀ sí ṣòkòtò. Àmọ́ ìṣẹ̀lẹ̀ kankan wá ṣẹlẹ̀. Ẹ gbọ́, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí òun mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn fi kọ́gbọ́n pẹ̀lú fídíò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Nígbà tá à ń sọ̀rọ̀ yìí, a ti ń ṣe àwọn fídíò tá à ń sọ̀rọ̀ nípa baba ńlá ìgbómìnà. Àwọn kọ̀ọ̀kan sọ pé ọ̀tọ̀ ní gómìnà, ọ̀tọ̀ ní ilẹ̀ Ìlọrin, ọ̀tọ̀ ní ilẹ̀ Kwara. Òkè, ilẹ̀ Yorùbá sáà ní gbogbo wọn. Kálukú ló mú tiẹ̀ wá. Ẹ má jẹ́ gbà yín lásìkò. Ẹ kọ́kọ́ wá lọ wo fídíò yìí. Bí n bá padà dé, ká wá yànnà náà. Òun rèé. Àmọ́ kẹ́ ẹ tó lọ wo fídíò yìí, bàbá wa Prophet Taiwo Sólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ fún gbogbo ogun tó lè tẹ́ ẹ lè máa kojú. Òun rèé. Ẹ̀ṣọ́ níbẹ̀. Gbogbo ilé bá dé náà ibi báyìí ìlú èwo ni gbogbo ìbàdí àmọ́ ọ̀rọ̀ yìí tọ́ba ó ti jáde bí wà láìka láì ọmọ ẹ máa lé gbogbo ìfọ̀nà tọ́ba ó fẹ́ ọyá máa lọ. Wọ́n wò bí síbi láì. Ọbẹ̀ ikú ni ìjà. Ìyá bí síbi láì. Káàní wọ́n lè jẹ́ ìjẹ́rẹ́ nínú ẹjọ́ bàbá oṣù jẹ́rẹ́ láyé lọ́rọ̀ òrìṣà fọ́ni níkù kí ló dé ẹlẹ́wọ́n náà jìyà nínú ìlú wa. Ẹlẹ́wọ́n náà jìyà nínú ìlú wa fún kíni. Báwo fi ọ̀rọ̀ yìí wọ́n tí kò jáde bisimilayi. Gbogbo ilé bá dé náà ibi báyìí ìlú èwo ni gbogbo ìbàdí àmọ́ ọ̀rọ̀ yìí tọ́ba ó ti jáde bí wà láìka láì ọmọ ẹ máa lé gbogbo ìfọ̀nà tọ́ba ó fẹ́ ọyá máa lọ. Wọ́n wò bí síbi láì. Ọbẹ̀ ikú ni ìjà. Ìyá bí síbi láì. Káàní wọ́n lè jẹ́ ìjẹ́rẹ́ nínú ẹjọ́ bàbá oṣù jẹ́rẹ́ láyé lọ́rọ̀ òrìṣà fọ́ni níkù kí ló dé ẹlẹ́wọ́n náà jìyà nínú ìlú wa. Ẹlẹ́wọ́n náà jìyà nínú ìlú wa fún kíni. Báwo fi ọ̀rọ̀ yìí wọ́n tí kò jáde bisimilayi. Mo ká ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ, iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan Hánà ló
ogun wo lẹ́yìn náà là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun, ṣé ní Nàìjíríà ni, ṣé lórí iṣẹ́ ni, lórí ọmọ ni, ohun gbogbo lórí ìgbéyàwó ni, ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun, ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. kò sí tọ́lọ́run ò lè ṣe, àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀ òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mọ àṣírí ogun eléyìí tó ń jà yín. òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7024475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí. padà ní Niger wọ́n tọ̀nù bọ̀lọ̀ ni tí ó rí bọ́ọ̀lù lórí rẹ̀ bí àgbàdo ń lọ bí ìkànnì ọ̀ká bàbà wọ́n ní abẹ́ mẹ́ta ọ̀ká lọ bí ilẹ̀ ilẹ̀ tó ń bọ̀ náà. Fúlàní wa fura halẹ̀ àwọn òfin wa mẹ́ ní sùkúrò yìí pé ta bá fi ẹ̀jẹ̀ bọ̀ lẹ̀ ń bí ó máa ń ta bọ̀ fẹ́ bọ̀ yóò Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ìgbà fún àyè ó ṣe àwọn bàbá fún ọdún ẹjọ́ bá sọ̀rọ̀ wọn bẹ̀rù yẹn dà. àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kúrò lórí ilẹ̀ wa àwa bú Tinubu kí lọ́kàn wá pẹ̀lú protest. àwa Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká lé Fúlàní kúrò lórí ilẹ̀ wa. káwá ń bọ́ àwọn bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí fọ́tò ẹgbẹ́ Fúlàní kẹ́sì ń pa wọn náà dandan ni kó dìde pẹ̀lú ẹ̀sẹ̀. wọ́n fi àsìkò yọrọ gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. ẹ káàbọ̀ padà. Bàbá wa Táíwò Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára, òun lẹ kọ́kọ́ gbọ́ yẹn. ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí gbogbo ohun tó bá dàbí ogun nínú ayé wa. ó sì dá mi lójú pé Ọlọ́run orí òkè àṣẹ àti agbára kò ní fi wá rẹ̀. ọmọ Yorùbá àtàtà ṣe ń gbọ́ mi báyìí. ẹ gbọ́ nǹkan tí àwọn aráàlú yẹn sọ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀, tí wọ́n ń pariwo pé tó wọ́n bẹ̀rẹ̀ láti bí kéréje ẹ̀yin àgbàlẹ́bọ̀ lẹ́ní níbi omi téré odò téré òun ní dàgbàrá àgbàrá téré tèrè ní ìdòdò ńlá, odò téré tèrè lọ́padà tó dòkun. nígbà tí wọ́n ń jí wọn gbé, tí wọ́n ń sáré sọ́tún, tí wọ́n ń pè fúnra lọ́wọ́ wọn ò rí, wọ́n ń pa àwọn baálẹ̀ ìlú wọn ò dáhùn, wọ́n ń pe lọ́balọ́ba torí pé àwọn eléyìí wọ́n ní ẹ̀ṣọ́ aláàbò. aráàlú ń ṣọ́ wọn, ìjọba fún wọn lẹ́ṣọ́ aláàbò. ẹ̀ṣọ́ aláàbò mélòó la fẹ́ kó àwọn aráàlú? àti pé iṣẹ́ wo ló wà lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò? ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ibi tí ìrìn àjò yìí ṣe ń lọ, ẹ wo àlàbọ̀rùn tó wá di ẹ̀wù mọ́ wọn lọ́wọ́ báyìí, débi wípé ẹ wo bòròró tí mo ṣó fún yín, ẹ gbọ́ bó ṣe ń fọwọ́ lálẹ̀ fún àwọn èèyàn, àwọn aráàlú tó ń pe wàláì tàláì, tó ń pariwo wàláì tàláì, ìyẹn ni pé ń fọlọ́run búra, àjèjì ń fọlọ́run búra níwájú ọmọ onílẹ̀, òun fọlọ́run halẹ̀ mọ́ wọn. àmọ́ ìyá wa kíkanjú ìyá wa yẹn, ẹ gbọ́ ohùn ìyá yẹn dáadáa. gbogbo àwọn ọkùnrin ìlú ni wọ́n ń tọ́ ṣòkòtò. ẹni tó ń ṣe fídíò yìí kan, òun tiẹ̀ ń rẹ́rìn-ín torí àwọn àgbà lọ́bọ̀ wọ́n ní òròmọdìyẹ ọ̀màwòdì ìyá ẹ̀ lọ́màṣá. tí arákùnrin yìí bá mọrú àrà tí wọ́n lè dá, ẹ̀rín kọ́ ló yẹ kó rí gẹ́gẹ́ bí ọ̀dọ́. ó yẹ kó dìde ni. ẹ gbọ́, ó yẹ kó wọn gbogbo wọn sọwọ́pọ̀ pẹ̀lú ìyá yìí. ọmọbìnrin ẹyọ kan ṣo òun ló lé wọn kúrò lábúlé. àfilé baálẹ̀ ni wọ́n wà yìí tí wọ́n ń halẹ̀. àyànbá àwọn tó dúró rí i pé wọn ò gbébọn lọ́wọ́ ni àwọn yòókù ti na pápá bora. ẹ rí nínú fídíò yẹn. ẹ dákun ẹ bá mi share fídíò yìí. tó bá jẹ́ gbà àkọ́kọ́ lọ bá ń kọ́kọ́ wọlé, bá ń subscribe sí channel yìí ẹgbẹ̀rún tó lọ́lọ́.
ẹ wo àrà tí wọ́n dá ẹ wá gbọ́ nǹkan tó lè Sunday Adéyẹmọ sọ ẹlòmíràn sọ pé ó ti ṣe fídíò yìí ti pẹ́ náà ó ti bẹ́ẹ̀ ni ṣé kò bọ́ nǹkan tá à ń sọ yìí mọ́ sásìkò yìí ìjà Tinubu ló yẹ káwa máa lọ báwọn jà àbí ìjà báwo la ṣe bọ́ lọ́wọ́ àwọn karambani àwọn èṣù burúkú yìí tá a lé wọn jìnnà kúrò láàrin wa táwa ó sì láǹfààní àti máa gbélé ayé wa nílọ̀rùn nílẹ̀ Yorùbá pẹ̀lú àlàáfíà tá a sì láǹfààní àti kéde ká pariwo òmìnira wa dáadáa ká sì gbòmìnira. So fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ dákun ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ yín ni pé ẹ bá mi ṣí àfíjú ìkọ́dọ̀dọ̀ wọn ẹ kẹ́rì bá àgbọ̀hún táwọn aráàlú yìí ti sọ pé ogun àsọtẹ́lẹ̀ ni kì í parọ́ fèrèfèrè táwọn ń rí táwọn tí ń kọba àdẹ́ńdọ̀bìdè nígbà tá a ṣèwádìí gbogbo àwọn ọba ìlú ti gbàbọ̀dè wọn ọ̀sẹ̀ pé káwọn gbàbọ̀dè ńlá wọn gbà kéékèèké nígbà tọmọ yín bímọ lẹgbàá màálùú láti fi ṣèkó mọ ìyàwó kéékèèké tí baálẹ̀ náà fẹ́ ó bímọ gbogbo ìgbà ní baálẹ̀ ń fẹ́ yàwó ó tún fẹ́ fìlàní ẹlẹ́ẹ̀fẹ́sù làbúlé baálẹ̀ ń tagbó ìyàwó ẹ̀ ń tó gbogbo ẹsẹ̀ lẹ́ẹ̀fẹ́sù làbúlé. ọmọ Yorùbá olóyè Sunday Adéyẹmọ ń sọ ó ń fọwọ́ báyà wípé àwa ọ̀dọ́ ká dìde ká jí gìrì ká dìde ká sọjí ara wa ká ṣe bí akọni. Torí pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ bọ́ bá dé tán yọ tabalé yọ tabakù yọ kan jẹ́jẹ́ mi mo jòkóó ó sì ti ń dé o nígbà àwọn ti gbódìdí local government méje nílùú Kwara tó jẹ́ ti Yorùbá mélòó ló kù tí wọ́n fi wọ Oǹdó tí wọ́n fi wọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèrànlọ́wọ́ fún ìmọ̀ra Yorùbá ẹ dákun ẹ má dúró ẹ má wàrà o ẹ má jò sun yín orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ dúró àtòrí pé àrọ̀ ni ọ̀wálé Oníkòyí ò sinmi ogun ni rọ̀rọ̀ àgbò ń mèlè kò ní í jábọ̀ bẹ́ẹ̀ ni ó mì lásán ni o kò lè bọ́ọ̀lẹ̀ ẹ gbọ́ mi ẹni bá ní yọ̀bọ̀ ìlọ́lọ́pàá sọ pé táwọn ọ̀tàn rẹ̀ jẹ á débi tá à ń lọ ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé Prophet Taiwo Soloye wọ́n wà lórí òkè tí wọ́n ń fi àdúrà ran gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ ẹ tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kí bàbá ó fi àṣẹ àdúrà kí wọ́n fi gbàdúrà fún gbogbo wa ó sì dá mi lójú pé Ọlọ́run wọn kò ní í jà òkè lábẹ́ àpò ìbò tí kò rí títí ìgbà míì ta.